Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ní tí mo fẹ́ sọ nísìnyí, mo fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ. Mo fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá ọmọ. Mi ò wá láti attack ẹnikẹ́ni. Àmọ́ ẹnikẹ́ni tí bá fi ọ̀rọ̀ yìí ṣẹ̀, ẹ má bínú, ìmọ̀ràn lásán ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ó lọ sórí ọ̀rọ̀ Wunmi, ìyá Liam, ìyàwó Mohbad. Wunmi, ò ní fojú sunkún ọmọ, ò ní fara gbàrùn ẹ̀, ò ní lọ ṣáájú ògo ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí abiyamọ mo ṣe fẹ́ bá ẹ sọ̀rọ̀. Fi Mohbad kó fi ṣe wípé bóyá ìyá ẹ ló bí. Kódà mo tún bá ìyá Wunmi náà sọ̀rọ̀ báyìí. Ìyá Wunmi, tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí Mohbad, báwo ló ṣe máa rí lára yín? Wunmi, tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ràn Mohbad, báwo ló ṣe ń feel pé ọmọ yẹn ṣì wà níbi tó wà láti last year tó ti kú, ó ṣì wà níbi tó wà, wọn ì tí ì sin? Báwo ló ṣe fẹ́ sọ fún àwọn èèyàn pé lóòótọ́ ló ti tọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ Mohbad, tó dẹ̀ lè tí ara ẹ̀ dẹ̀ lè wà nílẹ̀ láti pé ó wà níbi tí wọ́n gbé sí, wọn ì tí ì sin, kò tí ì wọlẹ̀? Báwo ló ṣe rí lára ẹ wípé ọmọ tó ti òbò ẹ jáde, ká tiẹ̀ gbàgbọ́ pé bọ́mọ ò bá nílé bàbá, ó ṣáà ti nílé ìyá, ó ṣáà ti establish pé wọ́n ló bí. Báwo ló ṣe feel gẹ́gẹ́ bí abiyamọ wípé wọ́n ń drag orúkọ ọmọ yẹn? Báwo ló ṣe feel wípé látàrí pé nǹkan tó yẹ kó o ṣe, ó ti ń tàbùkù bá, ó ń ta ẹrọ̀fọ̀ àti àbùkù bá àwọn tí ò tiẹ̀ yẹ kó tàbùkù bá? Báwo ló ṣe feel? Ìjẹ́ o tiẹ̀ ronú nípa ọjọ́ iwájú ọmọ yẹn, kódà kó gbé lọ sí ìlú tó jìnnà sí ayé? Kí ló cost ẹ Wunmi láti ṣe DNA? Sàkátà pàrà làgbàlagbà ń sítọ́, yíyí ibẹ̀ ó lọ́wọ́ kọ̀ọ̀kanú ni. Ìwẹ̀ lèèyàn máa ń wẹ̀ kó tó jàre ọyẹ́. Ẹni tí ò bá dẹ̀ jẹ gbì kò lè kú gbì. Kí ló stop ẹ gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí ìyá tó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ láti ṣe DNA láti lè fi clear ara ẹ àti ọmọ yẹn? Wunmi, tó bá ní kí wọ́n bí mí, ìwọ ló ò tí ì fẹ́ kí wọ́n sin Mohbad. Tó bá ní kí wọ́n bí mí, ìwọ ló ń fi òkú Mohbad ráre. Nítorí wípé tó o bá ti ṣe DNA tó yẹ kó ṣe, tí ò cost ẹ anything, tó máa mú ẹwẹ̀ yọkọ̀, èmi gẹ́gẹ́ bí obìnrin, even nìkan nínú àwọn tí wọ́n ń support ẹ, tó jẹ́ gẹ́gẹ́ bí àbúrò sí mi tí mò ń bá sọ, mo bí léèrè pé ìjẹ́ tí wọ́n bá pè ẹ́ pé kó wá lọ ṣe DNA fáwọn ọmọ ẹ, kí ló máa ṣe? Ó lóun ò tiẹ̀ ní tẹ̀lé wọn débẹ̀. Tónítọ̀hún bá ń gbọ́ ṣó yìí, á mọ̀ pé mi àtòun ló ń jọ sọ̀rọ̀ nínú àwọn tó ń support ẹ Wunmi. Ó lóun ò ní tẹ̀lé wọn débẹ̀. Ó lóun máa kó àwọn ọmọ òun síwájú pé ẹ kó wọn lọ, ẹ lọ ṣe fún wọn. Ó lóun ò ní láti tẹ̀lé wọn débẹ̀. Ó nítorí pé òun mọ̀ lọ́kọ̀ ara òun pé bàbá àwọn ọmọ òun ló ní ọmọ òun. Ó lóun ò ní láti lọ. Ó lóun kàn máa ní ẹ kó wọn lọ, ẹ lọ ṣe DNA, ó tẹ́ bá dẹ̀ ti ṣe tán, ẹ bá mi kó wọn padà wá. Ó nítorí ọkàn òun fúyẹ́ bó ṣe yẹ kí obìnrin tó bá wẹ̀ tó bá yọ kọ̀ǹkọ̀ kó ṣe nìyẹn. Bí èèyàn bá ní wá ṣe DNA àwọn ọmọ mi, mi ì tiẹ̀ ní bá wọn débẹ̀, mo máa gbé wọn lọ ní ẹ lọ ṣe. Torí pé mo mọ̀ pé ara mi mọ́, mi ò jẹ́ gbì, mi ò lè kú gbì. Lójú tèmi Wunmi, o ò nífẹ̀ẹ́ Mohbad. Tó bá bí ẹnu, má bínú. Torí tó bá nífẹ̀ẹ́ Mohbad, a máa ní ẹ lára níbi tí Mohbad wà. A máa ní ẹ lára wípé kò tí ì wọlẹ̀. Gbogbo nǹkan tó bá lè jẹ́ kí ọmọ ọkùnrin yẹn wọlẹ̀, ìwọ gọ́gọ́ ló máa front ara ẹ wípé o fẹ́ ṣe. Tá a bá lè bára wa sòótọ́ ọ̀rọ̀, mi ní kó má bú mi, bí Ọlọ́run rí mi pé mi ní nǹkan kan against ẹ ju wípé mo fìpò ò nífẹ̀ẹ́ Mohbad. Tó bá nífẹ̀ẹ́, gbogbo nǹkan tó bá máa cost ẹ pé kí ọmọ yẹn wọlẹ̀ kó sùn, wàá ti ṣe. Nítorí pé tó bá jẹ́ pé o ṣe DNA, Wunmi, wàláì gbogbo test tán náà fẹ́ ṣe kinní kan, àwọn abiyamọ kan á jáde pé bàbá Mohbad àbí lágbájá kí lẹ tún fẹ́? Ó ti ṣe DNA, ẹ dẹ̀ ti rí pé òun ló ìwọ go wàá put fit your ground. Tó bá ṣe DNA, ìwọ gogo wàá sọ fún wọn, ìwọ gogo ló lòkú ọkọ ẹ, wàá sọ fún wọn pé mo fẹ́ kẹ́ sí.
tí DNA bá ti jáde tó dẹ̀ ti confirm pé ọmọ yìí o tó ti wẹ̀ tó ti yán kọ̀ọ̀kan ìwọ gan wà lẹ́nu ọ̀rọ̀ wà lè sọ fún wọn pé àti test o ẹ ṣáàdẹ̀ ti rí pé kò ọmọ yìí kò kú àkúrun ó fọmọ sílẹ̀ sáyé lọ ó yá ẹ̀dẹ̀ ti ṣe ń sìn ẹ̀dẹ̀ ti rí pé òun ló lọ́mọ ẹ bá mi sin ọkọ mi ìwọ gan ayé ẹ lára láti lè sọ ṣùgbọ́n ò lè sọ ń sìn yìí kí ló cost ẹ láti ṣe DNA pàápàá kó wo àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tó tí kinní yìí tó ti fi ń rá lára tó jẹ́ pé DNA yìí nìkan ló lè wẹ̀ wọ́n mọ́ tó bá ṣe DNA lẹ́nìí bàbá Mohbad go ò ní jáde kò ní lè lẹ́nu ọ̀rọ̀ jáde wípé kọ́ má sin Mohbad nígbà tó bá ti confirm pé ọmọ Mohbad ló wà lọ́wọ́ ẹ̀ ìwọ fúnra rẹ̀ ló máa sọ fún wọn pé ẹ sin ọkọ mi but ṣé bí ọmọ yẹn ṣe wà níbi tó wà nísìn ò rí nǹkan kan rò sí pé kò right sórí DNA yìí ó máa save a lot of things tó bá mọ̀ DNA ó máa override any test tó bá náà fẹ́ ṣe tó bá ṣe DNA tí wọ́n dẹ̀ rí pé ó wẹ̀ ó yọ kọ̀ọ̀kan ẹnu ẹ̀gbọ́n á gbọ̀rọ̀ láti sọ fún wọn pé ẹ lọ sin ọmọ ẹ lọ sin bẹ́ẹ̀ bá lèmi ni mo pa mo ṣáà fọmọ́lẹ̀ fún ẹ dẹ̀ ti rí pé ó lọ́mọ ńlẹ̀ kámbèlèté èmi ò sọ pé wo ló pọkọ ẹ̀ but tó bá ṣe DNA tí tó wẹ̀ tó yán kọ̀ọ̀kan ó tú ọjọ́ iwájú ọmọ tó gbé dání ṣe ó fọjọ́ iwájú ọmọ yẹn mọ́ máa gbé ọmọ yẹn lọ sí èkún kó rọ̀ṣà ó ń padà bọ̀ wá fàbọ̀ fẹ́lẹ́bùté ọ̀rọ̀ tó tàdé ń sọ ọ̀rọ̀ tó kárí gbogbo àgbáyé ni in tó lè wẹ ọmọ yẹn mọ́ tó bá jẹ́ abiyamọ tòótọ́ òun ni kó lọ kó wẹ̀ kó yán kọ̀ọ̀kan lórí ọmọ yẹn kí ìwọ náà tiẹ̀ jáde kó lẹ́nu ọ̀rọ̀ pé ẹ jáde ti ṣe DNA bẹ́ẹ̀ bá lèmi ni mo pa at least kò kákùnrún mo fọmọ́lẹ̀ fún ó dá nítorí ọmọ tí mo ní fún Mohbad ẹ bá mi sin ọkọ mi àìjẹ́bẹ́ tó bá ṣe yẹn táwọn anybody bá gbómú àwọn abiyamọ ayá dìde pé kí lẹ tún fẹ́ ọmọ ẹ̀ ṣáà ni ó ti ṣe DNA dẹ̀rí pọ̀ ọmọ ẹ̀ ni ẹ jẹ́ kó ṣe ọkọ ẹ̀ bó bá ṣe wù ú ó bímọ fún bàbá gòun nílé lẹ́nu ọ̀rọ̀ àmọ́ èyí tó ń ṣe yìí má jẹ́ kí n tọ́ ẹ tíyàn kankan bá support ẹ kò sọ̀rọ̀ mbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń support ẹ yìí wàhálà ìwọ̀n ò lè gbarú ẹ̀wọ̀n ò dẹ̀ lè ṣe èmi ń sọ fún ẹ categorically pé nínú ìkan nínú àwọn supporters ẹ tó jẹ́ àbúrò sí mi mo bí léèrè pé àwọn ọmọ tó kó dání ìjẹ́ tó bá sọ fún ẹ pé kó lọ ṣe DNA ìjẹ́ o máa sá ó lóun ò ní bá wọn débẹ̀ ó lóun máa ti àwọn ọmọ yẹn síwájú pé ẹ kó lọ ẹ lọ ṣe tẹ bá ti dé ẹ bá mi dá àwọn ọmọ mi padà whereas ó ṣeé ṣe kán wà ó dẹ̀ wà nínú àwọn tó ń support ẹ ni ìwà mọ̀ bóyá ó ń support ẹ pé kó má ṣe DNA Wunmi tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ Mohbad tó jẹ́ pé lóòtítọ́ àti lódodo ó ru ọlá àyà tó ti fi lu àyà tó dẹ̀ jẹ́ pé lóòtítọ́ àti lódodo ló mọ́ ló wẹ̀ ló yán kọ̀ọ̀kan tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ ọmọ tó gbé síwájú lọ́wọ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yẹn tó dẹ̀ fẹ́ kí kó mú àbàwọ́n àti kíní kúrò lára ẹ̀ tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo ló ní ìbẹ̀rù Ọlọ́run lọ ṣe DNA kó lè jẹ́ kí Mohbad kó lọ sùn jẹ́ kó lọ sùn ó lè ṣe DNA kí gbogbo ayé rí pé ọmọ Mohbad ni kó sọ pé kí wọ́n sin ọkọ ẹ̀ kán ní wọn sìn àwọn èèyàn pariwo lé wọn lórí pé kí lẹ fẹ́ Mohbad ò lè dìde mọ́ ọmọ tó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ọmọ ẹ̀ ní so ẹ fílẹ̀ ìyàwó ẹ̀ ní ọmọ ẹ̀ ní bọ̀ èyí tó ń ṣe yìí kò lè bí ẹ́ àwa kan dẹ̀ lè má lè sọ̀rọ̀ but àwọn èèyàn máa mọ̀ wípé wọ́n á mọ̀ òótọ́ wọ́n á dẹ̀ mọ̀rọ̀ àwọn kan dẹ̀ mọ̀ ju àwọn kan wà tí wọ́n mọ̀ ẹ́ dáadáa àwọn kan wà tí wọ́n mọ̀ Mohbad dáadáa àwọn kan mọ̀ tó wà tí wọ́n mọ̀ history oníkálukú ju oníkálukú lọ wọ́n kàn lè má lè fẹ́ sọ̀rọ̀ Wunmi wàá jèrè ọmọ àti wọlé sùn Mohbad ọwọ́ ẹ̀ ló wà lọ ṣe nǹkan tó yẹ kó ṣe lórí ọmọ yẹn tó bá jẹ́ pé lótìtọ́ abiyamọ gidi tó fẹ́ràn ọmọ yẹn ò ní sọmọ nù ò ní dọjọ́ iwájú kọ́mọ wa máa béèrè àwọn ìbéèrè tó ò ní lè dáhùn ò dẹ̀ ní kú ṣáájú ògo ẹ̀ èyí ni mo mú wá fún ẹ mi ò ní nǹkan kan against ẹ o mo gbà ẹ́ nímọ̀ràn ni ire o Ọlọ́run á bẹ̀ wò ọmọ ẹ o wàá jèrè ọmọ.